bó ló ṣe ń bá yín bó ni ti ìdí ayùn rẹ tó ṣẹlẹ̀ ọjọ́ Tuesday tó kọjá náà ọjọ́ Tuesday ló ṣẹlẹ̀. ìjọ Jímọ̀ iwájú ni wọ́n ya wọ léèwé tí wọ́n kóyàn ní Ògbómọ̀ṣọ́ ọgbà òde ọjọ́ Tuesday la gbọ́ pé ìdí ayùn rẹ ní crane níbí pé wọ́n tún ti ya ìwọ́nú ọgbà wọ́n ṣe ní inú oṣù wo tẹ̀ ní March 17 wọ́n ṣe ní March 17 tí wọ́n wá kó àwọn àgbẹ̀ tí wọ́n wá fún research wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ níjọ́ Tuesday bó ló ṣe ṣẹlẹ̀. Orúkọ mi ni Comrade Sakiru tí mo jẹ́ ọmọ fún olóyè Musiliu Kẹ́hìndé Ààrẹ Ajagunna ilẹ̀ Yorùbá kọ́nà jẹ́ kí ẹ̀mí bàbá ogun ìtìjọ́ Tuesday lẹ́gbọ́n ni ní ọjọ́ Saturday on the 19 wọ́n kọ́ ti wọnú alápinnu nídìí ayùn rẹ̀ wọ́n wọnú lé lọ gbé ẹnìkan níbẹ̀ nìkan bíi 6 to 7 ní ìrọ̀lẹ́ málẹ́ wọ́n kàn níjọ́ Saturday wọ́n ti pe gbogbo wọ́n wọ inú ilé lọ lálápinnu yẹn là ń jẹ lẹ́nu tá àti ìjẹkùn náà tí mi tún jálù níjọ́ Tuesday bọ̀ nǹkan kan tọkàn sí wa lè mọ̀ ní wípé Ọlọ́run nìkan máa sọ wa báyìí o àwọn kìnìyàn ti wọlé sí wa là mi ò dẹ̀ nígbàgbọ́ pé àwọn Fúlàní nìkan ló ń ṣiṣẹ́ torí information ni wọ́n fi ń ṣiṣẹ́ ẹ̀yin àgbàlẹ̀ máa ń pa òwe. ibi tí mo fẹ́ ká wò náà nìyẹn tí mo fi ẹ̀yin àgbàlẹ̀ máa ń pa òwe pé bí iná ọ̀bà láwo kò lè gòkè odò wọ́n ti ń láwo báyìí wọ́n ti ń gun òkè odò torí pé àwọn tí ẹ̀ tán kọ́ gbé níjọ́ Saturday yẹn wọ́n ti release ẹ̀ adẹ̀ láǹfààní àti ìlọrí gẹ́gẹ́ pé báwo ni wọ́n ṣe rìn ó dẹ̀ jẹ́ kó yọ pé bàbá ṣe ń move ìní wọ́n ń pè wọ́n pé ibi báyìí la wà o àti ń bọ̀ o wọ́n á tún mọ̀ sún wájú. ok àwọn kan ti ń pè wọ́n láti ta ó bí n pè lára àwọn tí kóra wa jọ rírọ́ ara àwọn tí ẹ̀ ń kóra yín jọ gan níbi tẹ́ ẹ ti fẹ́ move a ṣe à lè rí. ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí onínú ló mọ ìka bọ̀ ló mọ̀ ká mo dẹ̀ nígbàgbọ́ náà táwọn àjọ ń kóra káwọ́ tó lè wọgbó ó láwọn búra táwọn máa ń bu tá a dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ ṣùgbọ́n kò sí bá a ti péjọ táwọn èèyàn náà ò ní wà pẹ̀lú wa níbẹ̀ àwọn yẹn ló máa ń sọ ìrìn àjò yẹn ṣùgbọ́n àdúrà tá à ń gbà ní pé kọ́ náà ọba kọ́ bá túrú àwọn ẹni bẹ́ẹ̀ láṣìírí kọ́ má jẹ́ kó pẹ́. ẹ lọ sí orí Facebook o mo fẹ́ ká jọ rí bí àwọn ọdẹ àwọn OPC Àgbẹ̀kọ̀yà vigilante group gbogbo apáta amalgamated vigilant security group ni èmi á pè lóhùn tèmi torí pé gbogbo ọwọ́ ló ti papọ̀ tí wọ́n jọ ń gbogbo ẹ lọ sórí ẹ join lórí Facebook báyìí ẹ join lórí Facebook ẹ já lọ so bó ni. bí ìgbìyànjú wa tá a ti ń wọ ẹ̀ tán gbé ní Saturday yẹn àdéhùn àwọn information kọ̀ọ̀kan wípé ibi ìbàyẹn wọn wà bọ̀ ká tó débẹ̀ á rí pa wọn lóòótọ́ wọn á ti kúrò níbẹ̀ kí ló ń fà tí wọ́n fi ń kúrò wọn á ti ń pè wọ́n torí ẹni tí wọ́n release ń jẹ́ kó yé wa wípé àwọn èèyàn ń pè wọ́n láti ta. so ẹni tí wọ́n gbé tí ẹ̀ ń wá tí wọ́n gbé Saturday yẹn so bí kó tó di pé wọ́n release ẹ̀ gbogbo bí ẹ̀ ṣe ń gbéra tẹ̀ ń wọ́ gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ alága wa náà ẹ̀jìnà Akeem Ọlátúnjí alága local government di ayùn rẹ̀ wọ́n gbìyànjú wọ́n ṣagbára bẹ́ẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Comrade Ìdòwú Olúṣẹ́gun Ìdòwú tó jẹ́ kọ́mándà fún Fìgìláńdé tó dẹ̀ tún jẹ́ kọ́mándà fún wa ní inú OSST tí à ń ṣe ní local government ìyẹn là ń jẹ lẹ́nu àjẹtán níjọ́ Tuesday tó ṣẹlẹ̀ the same time tí wọ́n gbé àwọn yẹn ní nǹkan bíi 6 to 7 tójú òun rọ̀ nírọ̀lẹ́ ẹjọ́ Tuesday yẹn ni wọ́n wọlé sínú crane báwo wọn ti mọ̀ pé wọ́n fẹ́ ṣe program nínú crane àwọn yẹn ní program kan tí wọ́n fẹ́ ṣe ní jọ Wednesday ni wọ́n wọbẹ̀ lọ wọ́n dẹ̀ kó èèyàn méjì wọ́n kó Mrs. Ọmọwárí àti Túndé Olúgbẹ̀san Mr. Túndé Olúgbẹ̀san àwọn méjèèjì yẹn ni wọ́n kó. òṣìṣẹ́ ẹbẹ̀ ni wọ́n àbí. woman tiẹ̀ ó ń gbénu crane yẹn ni kì í ṣe òṣìṣẹ́ wọ́n ṣe òṣìṣẹ́ ẹbẹ̀ ń gbénu crane yẹn bọ̀ Túndé yẹn òṣìṣẹ́ ẹbẹ̀ ni bọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n jọ wà pẹ̀lú pé wọ́n jọ fẹ́ ṣe àpótí yẹn bá fẹ́ ṣe nǹkan yẹn máa ń súnmọ́ rẹ̀ yẹn community something. ìyẹn ni wọ́n fi wọlé sí wọn la àwọn méjì yẹn ni wọ́n ń gbé lọ́jọ́ Tuesday yẹn òjò bẹ̀rẹ̀ àlèwọ́ gbó níjọ́ Tuesday tó lójú yẹn rọ̀ di bí nǹkan bí after 8 lọ́dọ̀ wa ni níjọ́ Tuesday yẹn pàtó di Wednesday olóyè Musiliu Kẹ́hìndé Ẹ̀gẹ̀ wọ́n bá pe gbogbo akárí sùn síbẹ̀ náà alága náà ti pè olóyè Musiliu Kẹ́hìndé Ẹ̀gẹ̀ Ààrẹ Ajagunlẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní kábíyèsí wọ́n ní káwọn lọ síbẹ̀ káwọn dẹ̀ mọ gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ níbẹ̀ gbogbo àpéjú síbẹ̀ bọ̀ kí ọ̀gá tó dé ìyẹn olóyè Musiliu Kẹ́hìndé Ẹ̀gẹ̀ ìkànnì àwọn èèyàn wa àti pínra wa sí méjì ìyẹn gba ibà káwọ́ gba ibà yìí pẹ̀lú àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń lọ
wọ́n trace bí wọ́n ti gbàǹgbà tí wọ́n gbé wọn lọ wọ́n pàdé àwọn méjì lọ́nà àwọn méjì tí wọ́n pàdé lọ́nà wọ́n mú wọn wọ́n bẹ̀rẹ̀ àyẹ̀ fúlàní wọ́n wọ́n ṣe ẹ̀yà wa o níbo lẹ ti ń bọ̀ níbo lẹ ń lọ níbo làwọn ọ̀gá wọn ni wọ́n wà ní inú igbó wọ́n ń fọ́lù wọn lọ sí ibẹ̀ mi náà ti ń fọ́lù wọn lọ bẹ̀ tó ń wọ ọ̀gá yẹn lọ́kàn níbi tó dó sí bó ti bẹ̀rẹ̀ kọ́ọ̀kì AK-47 nìyẹn wọn ò jẹ́ kó kọ́ọ̀kì kan àwọn èèyàn wa àtàwọn ọlọ́pàá wọn dá lóhùn àwọn méjì yẹn wọ́n mú wọn tó dẹ̀ dá wa lójú pé wọ́n ti wà ní ẹlẹ́ẹ̀lẹ́ lọ́dọ̀ àwọn ìjọba. ẹ ṣú ọ̀pá àwọn yẹn ni wọ́n wá ẹ̀rí wà confam. ta pé tọlọ́pàá wa mú yẹn wọ́n la furasí bọ̀ àmọ́ kí wọ́n méjì wà ní àkàtà àwọn ọlọ́pàá bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn méjì wà ní àkàtà wọn báyìí bọ̀ nítorí kan sí mílíọ̀nù bẹ́ẹ̀ ni pé the same àwọn tó gbé ẹnìkan nínú alákùnrin sátọ̀dé yẹn àwọn náà lọ wá operate ní inú crane. the same set méje ni wọ́n nígbà tó ń bá operate inú crane wọ́n fi méjì ti ẹnìkan tán ti mú yẹn àwọn márùn wọnú crane wà láti wá gbé yẹn gbà tán kàn méjì yẹn wọ́n di mẹ́ta ní ọ̀dọ̀ wọn the same set làwọn tó ṣiṣẹ́ yẹn. èyí tó ṣẹlẹ̀ ní March. Nínú oṣù kẹta ọdún tó lọ ọdún tá a wà yìí. ṣé kò ń ṣe àwọn the same set náà tún ni. àtàkùn àfojú rí àwọn yẹn bọ tí wọ́n kọ́kọ́ gbé sátọ̀dé ló jẹ́ ká mọ̀ pé àwọn tó gbé òun náà ló gbé àwọn yẹn torí wọ́n jọ kó wọn papọ̀ ni wọ́n jọ kó wọn papọ̀ sínú igbó wọ́n dẹ̀ láwọn rìnrìn bá bíi 8 hours or 7 hours nínú igbó. nínú rìsáàfù yẹn torí rìsáàfù yẹn lọ já Ògùn state igbó yẹn tóbi gan ó dẹ̀ fẹ̀ gan bọ̀ ọlá pé wọ́n ti ń pè wọ́n báwa ti tó máa ti pè pé ibi báyìí tí a bá ti track pé báyìí wọ́n bá tá a bá ti gbàbẹ̀ ká tó débẹ̀ wọ́n á ti move tó àwọn kan ń pè wọ́n níta ìṣòro kan tá a nínú. ètí mò ń sọ fún yín sìn ni pé ẹni tí ò bá sí nínú ẹ̀yin tẹ́ ẹ jọ ń mú kò lè mọ ibi tẹ́ ẹ dé tó bá jẹ́ pé láti gbòòrò ni wọ́n ti ń pè wọ́n. àwọn ọmọ ọ̀nà méjì náà lọ́nà tó wà ní Ìjàyè rẹ̀ ìkan lọ sí Ìjẹ̀bú ìkan lọ sógun Mákin kò dẹ̀ sí bá a ti fẹ́ kọjá tá à ń dé ráńdà bá Ìjàyè rẹ̀ ọ̀dọ̀ já àárín ìlú àwọn èèyàn máa rí wa kò sí bá a ti fẹ́ rìn. èèmọ̀ ń wò pé ńgbà tí sojú kan náà. kò sí bá a ti fẹ́ rìn kò sí bá a ti fẹ́ rìn. gbogbo ibi tẹ́ ẹ ti ń jáde. bí wọn ò bá rí wa gan àwọn ọlọ́kadà tó ń gbèrò bọ̀ ní róòdù wọn á pàdé wa. àdèmọ́nú náà ọlọ́kadà tó ń gbèrò lọ náà bí wọ́n kàn gbèrò ìtọ́ kàn ń wọ́ sí wa sàpá lè mọ̀. ká tó lè wọ gbó títì látọ̀. ìṣòro tó wà ń bẹ nìyẹn. kàtó wá díjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀gá olóyè Mùsùlùmí Kàndẹ́gẹ́ sọ ma pé ọjọ́ méjìlá fi wà nínú igbó àwa nínú igbó níjọ́ wẹ́ẹ̀sì nígbà tó di tọ́sídẹ̀ẹ́ náà àtúngbọ̀n fọmísàn kò wọ́n wà lẹ́yìn Copec ní along Ògùn Mákin road àbátún kó mọ̀ bẹ́ẹ̀ ìyẹn la fọ́ di bíi 9 lálẹ́ òjò yẹn náà tó pa á mọ́nú igbó àtàjáde àárí wọn ṣùgbọ́n nígbà tí a jáde tán ni wọ́n ń pe àwọn èèyàn nínú ọgbà pé gbogbo bá a ṣe ń rìn làwọn rí wa o kò sí gbà wọ́n ń sọ fún wọn bẹ́ẹ̀ táwọn èèyàn dẹ̀ ń sọ fún ọ̀gá bọ̀ á gbìyànjú títí pa afọ inú igbó yẹn pọ̀ kì í ṣe gbójú kódà kí ẹ máa rìn gbọ́n láàrin oṣù méjì kò lè rìn tán igbó yẹn pọ̀ tó ìyẹn ò lè rìn tán láàrin oṣù méjì igbó yẹn tóbi gan gbẹ̀kọ́ náà sá sànú wa ni pé kó má jẹ́ ká bọ́ sọ́wọ́ kó má jà bọ́ sọ́wọ́ ní olórí àdúrà tó wà ń bẹ nìyẹn kíyàn ká jẹ́ ojúlá alákàn tí ló fi ń sọ́rí kọ́ náà sànú wa ń lu ìnìta abadé nísìnyí bàwọn tán kúnkìn yẹn náà wọ́n ti release wọn ní Saturday. wọ́n ti release àwọn méjèèjì 100% wọ́n ti release wọn. wọ́n ti release wọn. ṣé wọ́n kàn ní kí wọ́n máa lọ́lé náà ni. bàbá orí wọn balẹ̀ ọmọ ròyìn yìí wọ́n gbowó. mo ṣe wọ́n kàn ní ètò ẹ̀sìn láàrin wa tó ẹ máa lọ́lé. pẹ̀lú sáà àti kára gan tó ni ojúgun wọn bò gbogbo ẹ̀ wọ́n tún ná wọn nínú igbó. nta dé ní sinmi. torí èwo ni n ṣe ẹ jẹ́ kí n fi àyè lẹ̀ torí ìwé ìwọ̀n tẹ́mi ń béèrè lọ́wọ́ yín ìwọ̀n tí èmi ń ronú mọ́ ni àwọn èèyàn sì ní ìbéèrè láti ta bóyá lórí ọ̀rọ̀ ètò ìṣẹ̀lẹ̀ yẹn àbí bóyá lórí ohun míì tó ní ṣe pẹ̀lú security 091-2370-8675 tàbí +23481-4249-1006. Bàbá oníròkò. mo ń jáyé. ẹ gbọ́wọ́ sí ìyàwó. ṣe rí ibi tí ètò ṣe rí gbogbo nǹkan kọ́ la lè máa sọ ní àṣírí lórí àtẹ̀gùn àti ẹ̀kí wọn pé wọ́n kú iṣẹ́ ṣùgbọ́n ìtọ́jú bẹ̀ ni pé aláwọn ara wa gangan àwa lọ́ta ara wa. mo tí mo fẹ́ yọ mo rí yọ ń bẹ̀ yẹn àwọn náà ti confam pé pẹ̀lú ohun tí wọ́n ń sọ yìí ó ti confam pé àlejò tó ń mọ sàárè àfọ́jú ó lọ́wọ́ onílé nù bá ń gbé kínní jẹ́ kí n gbọ́
kí ni àwọn èèyàn ní sọ lórí ẹ̀ láti ìta. Hello. àmọ́ gbúrò kankan. Hello. Kí ló ń ṣẹlẹ̀? ẹ̀ ń gbúrò ṣé ìfọwọ́sowọ́pọ̀ wà.